Máyégún gbogbo ilẹ̀ Yorùbá tí ó tún jẹ́ olú ọmọ ìpínlẹ̀ Èkó tó sì tún jẹ́ olórí ọmọ ọba kílẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú ìyún Alhaji Abdulwasiu Ayinde Marshal Ọmọgbọ́láhàn Anífowóṣe, ẹni tí ó gbajúmọ̀ sí K1 The Ultimate, tó jẹ́ gbajúgbajà àgbà olórin fújì. Bàbá mà ti ránṣẹ́ sí àwọn akọni ọmọ Yorùbá méjì ní ìyún Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá tó jẹ́ olórí gbogbo ọmọ ogun tó wà nílẹ̀ Yorùbá káàfàtà ìyún Ààrẹ Gani Abiodun Ige Adams àti gbajúgbajà akọni ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn àti ajìjàǹgbara fún òmìnira ilẹ̀ ọmọ Yorùbá ní Olóyè Sunday Adéníyì Májàsọ́lá Adéyẹmọ, ẹni tí ó gbajúmọ̀ sí Sunday Igboho tàbí Ìgbòho ṣá. Ó ti ránṣẹ́ sí wọn, ó sì ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ àwọn méjèèjì pé níbi tí nǹkan dé yìí ogun ti débodè o, ogun ti fẹ́ gbẹ̀yìn wọ ilẹ̀ Yorùbá lára. Kí Sunday Igboho àti Gani Adams kan pera wọn o, kan bára wọn sọ̀rọ̀, kan sì pé gbogbo ọmọ ogun jagunjagun tó wà nílẹ̀ Yorùbá wípé àsìkò ogun ti tó kí wọ́n ṣínà fún àwọn afẹ̀míṣòfò tó ń da orílẹ̀-èdè Nàìjíríà láàmú, tó sì ní gbogbo ọmọ Yorùbá náà káàkiri ibi tí gbogbo wọn bá wà ní ilẹ̀ Yorùbá kí wọ́n má ṣe sùn, kí wọ́n má bàa gba ilẹ̀ Yorùbá mọ́ wa lọ́wọ́. Ẹ̀rọ ti wípé bí Gani Adams àti Sunday Igboho bá ṣe jẹ́ akínkanjú alágbára àti akọni ọmọ Yorùbá, ó jẹ́ nǹkan àbànújẹ́ wípé kò sí ìrẹ́pọ̀ àti ìṣọ̀kan láàrin àwọn méjèèjì, débi pé àwọn méjèèjì wọ́n tún gbé ara wọn lọ sí ilé ẹjọ́. Ọ̀pọ̀ ọmọ Yorùbá tòótọ́ ẹni ó sì ń wù wípé lọ́jọ́ kan káwọn méjèèjì kí wọ́n di ọ̀rẹ́ tímọ́tímọ́ táàrin wọn ò ní ṣe jọ rí, tí wọn yóò jọ máa ṣiṣẹ́ papọ̀. Eléyìí ìsìnì Máyégún ilẹ̀ Yorùbá lòun náà sọ̀rọ̀ sí máìkì, ló gbẹnu sí máìkì sí lọ́jọ́bọ̀ tí í ṣe ọjọ́ Thursday ọ̀sẹ̀ tó kọjá yìí, nígbà tó ń kọrin níbi ayẹyẹ 50 ọdún ọjọ́ bíi ọ̀kan lára àwọn ìyàwó ààrẹ ẹgbẹ́ onímọ́tò National Union of Road Transport Workers NURTW lórílẹ̀‐èdè yìí, Alhaji Musiliu Ayinde Akinsanya, ẹni tó pé èèyàn mọ̀ sí MC Olúọmọ, ìyẹn ìyàwó ẹ̀ tó ń jẹ́ Madinat, Alhaja Madinat Akinsanya, ni ló máa fi orin ránṣẹ́ sí Sunday Igboho tó náà wá sí ojú agbo pé àsìkò ti tó kó dìde gírí lórí ìfẹ̀míṣòfò tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá. Olọ́rọ̀ ti kan Yorùbá báyìí, ó ní kí Sunday Igboho rántí pé ọmọ Yorùbá ní Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló wà lórí àlééfà, ó ní ìjọba òsì gbọdọ̀ dá lórí ẹ̀, ó ní Sunday Igboho gbọdọ̀ dá Tinubu dá ọ̀rọ̀ yìí o. Ó ní kó pe Gani Adams kí àwọn méjèèjì tí wọ́n jẹ́ jagunjagun ilẹ̀ Yorùbá kí wọ́n jọ fọwọ́sowọ́pọ̀, kí wọ́n tó pe gbogbo àwọn ọmọ ogun tó wà ní ilẹ̀ Yorùbá káàkiri, kí wọ́n pe gbogbo wọn jọ láti jọ dáàbò bo ilẹ̀ Yorùbá àti láti jọ gbógun ti gbogbo àwọn afẹ̀míṣòfò tó ń da ilẹ̀ Yorùbá láàmú, tó sì ní kí wọ́n rí i dájú pé omi ò gbọ́dọ̀ tẹ̀yìn wọ ilẹ̀ Yorùbá lẹ́nu àti pé wọn gbọ́dọ̀ da ìjọba rú mọ́ Tinubu lórí, nítorí pé ọmọ Yorùbá tòótọ́ òun ni bàbá náà.